Ẹ kú déédéé wòyí o. Orúkọ mi ni Sam Adéọ̀sùn. Ohùn àánú ló tún dé sí etí ìgbọ́ yín. Kẹ̀jẹ́ a máa rántí pé lórí ètò ohùn àánú wa yìí la ti ń ṣíra wa létí, tá a ti ń gbára wa níyànjú, tá a sì ti ń yànnàná ọ̀rọ̀ fúnra wa. Ayé ò ní rídìí rẹ lórúkọ Jésù. Àmín. Ìṣítí, ìlanilọ́yẹ̀, ìgbaniníyànjú, ìró ara ẹni sókè lórí ohùn àánú podcast ní samologo.com.ng. Ohùn àánú tẹ̀síwájú. Kí ni ohùn àánú tòní? Èèyàn abìdí yànyàn, ẹni fẹ́ ṣe bí oláròjinlẹ̀. Àárín àfonífojì ìjìjì ikú làwa tí ò mọ méjì ti ń ṣọlá. Àdúrà, ìkíyèsára àti ìtọ́ni Ọlọ́run òun la fi ń yọ nínú ewu. Bí ìgbà tó jẹ́ wípé bọ́jọ́ ṣe ń gorí ọjọ́ làwọn ẹ̀mí òkùnkùn ṣe ń gbọ̀rẹ̀gẹ̀jigẹ̀ nínú rìsáàṣì wọn. Ìgbà míì àwọn ẹni ẹ̀mí òkúnlẹ̀ àdúrà wípé ká mọ̀nà tètè dé kó ohun gbogbo tó dáa má bàa bàjẹ́ ṣáájú wíwá rẹ̀. Wọn ò lè kà ní méjì àwọn NRC tó kà lábẹ́ ìsọjí tó lágbára, ṣùgbọ́n kíkà Bọ̀bọ́lá nílùú Ìbàdàn ṣe ní kàyéfì kọjá bìkíáfù. Ẹ wò ó, ọmọ ọdún 13 péré ni Bọ̀bọ́lá. Gẹ́gẹ́ bí ohun tó sọ, òun lọmọ tí bàbá àti ìyá rẹ̀ kọ́kọ́ bí kí wọ́n tó ní ìdádúró nígbà náà. Wọ́n tọ́jú rẹ̀ púpọ̀, wọ́n sì kẹ́ pẹ̀lú gbogbo ohun ìní wọn. Bọ̀bọ́lá sọ wípé lọ́jọ́ kan nínú ìpàdé ẹ̀mí òkùnkùn wọn ni wọ́n ti ń ṣàjọyọ̀ ọdọọdún lọ́wọ́ ni wọ́n kéde rẹ̀ pé àsìkò ti tó láti san padà fáwọn tó ṣoore láàbọ̀ fọmọ ẹgbẹ́ òkùnkùn. Bọ̀bọ́lá sọ wípé òun lòun kọ́kọ́ bọ́ síwájú. Ó sọ fáwọn ẹgbẹ́ rẹ̀ pé bàbá àtìyá òun ṣe òun lóore púpọ̀ púpọ̀. Wọ́n kẹ́ òun, wọ́n gẹ òun, wọ́n ṣe gudugudu 7 àti yàyà 6. Ṣùgbọ́n kíní kan wà tóun rí wí sí wọn o. Bóun bá ti sùkúù dé, ọwọ́ ọmọ ọ̀dọ̀ lòun ń bọ́ sí. Àwọn òbí òun wọ̀nyí wọn ò sì ráàyè fóun. Alaalẹ́ ni wọ́n ń dé. Wọ́n bi Bọ̀bọ́lá léèrè kí ni àsanpadà orí àbọ̀ yìí. Ó sì wí fún àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ pé kí àwọn òbí òun ní ìjàmbá mọ́tò kẹ́sẹ̀ àwọn méjèèjì sì kán dànù. Èyí ó fún òun láàyè láti máa rí wọn nígbà gbogbo, tí àníyàn jíjẹ mímu tí òfin ní gbọkàn wọn mọ́. Ìwọ gan ṣe háà. Bẹ́ẹ̀ lọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tó wà lábẹ́ ìsọjí tí mò ń sọ yìí bí wọ́n ṣe háà lọ́jọ́ tá à ń wí nìyí. Ojú ọmọ burúkú yìí sì dá, àfi bí ìgbà tó jẹ́ pé ọmọ náà ti jorí ahun. Ẹ wò ó, ásídẹ́ǹtì àwọn òbí rẹ̀ ó le púpọ̀ púpọ̀. Kì í ṣe pẹ́sẹ̀ wọn kán lásán o, ẹ̀mí wọn bọ́ sí pẹ̀lú. Ṣé ẹ wá rí pé ẹni máa ṣe bí oláròjinlẹ̀? Kò tán síbẹ̀ o, ojú mákọlù gànà kúkú làbúrò ìyá Bọ̀bọ́lá ní. Kò gbàdúrà, kò kíyèsára, kò sì gbàtọ́ ní Ọlọ́run kó tó pọ̀ ọmọ ẹgbẹ́ òkùnkùn sínú ilé ara rẹ̀. Ẹ wò ó, lẹ́yìn ìsìnkú ẹ̀gbọ́n rẹ̀ àtọkọ ẹ̀gbọ́n rẹ̀ yìí, ó mú ọmọ wọn tó jẹ́ ọmọ ọdún 10 nígbà náà sọ́dọ̀ ara rẹ̀ láti máa tọ́jú rẹ̀ nítorí pé ojú ló ń kúkú lójú ṣàánú. Ẹ wò ó, kò tọ́jọ́ kò tóṣù o. Ayẹyẹ ọdún ẹgbẹ́ òkùnkùn míì tún wáyé. Wọ́n tún débi tí wọ́n ti ń san padà fáwọn tó ṣoore láàbọ̀. Ẹ ti ẹ̀gbọ́n náà, sẹ́nikẹ́ni wà lórí ilẹ̀ ayé yìí tó lè ṣe oore àṣeéṣe tán. Bọ̀bọ́lá tún ròyìn ohun ribiribi tábúrò ìyá rẹ̀ ń ṣe fóun lójoojúmọ́ o. Ó sọ fáwọn ọmọ ẹgbẹ́ nínú ìpàdé ìkà wípé àbúrò ìyá òun yìí ó ti ń lọ ọjà oko pọ̀ jù. Ojoojúmọ́ èní ọjà oko, ọ̀la èní ọjà odò. Ó wá sọ fáwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn pé ìyá yóò sì ráàyè mọ́ láti gbọ́ tòun bó ti tọ́ àti bó ti yẹ. Ó ní kán bá ń kójú rẹ̀ méjèèjì wá kóun lè kó pamọ́. Tó bá sì fìdí kalẹ̀ nílé yóò ráàyè dáadáa láti gbọ́ tòun nìkan. Ẹ wò ó ti lé lọ́dún kan báyìí tójú àbúrò ìyá rẹ̀ ti fọ́. Lóòótọ́ làṣẹ wọnú ayé ọmọ ọ̀dájú yìí láti lọ kó ojú yìí láti lọ kó wá. Ṣùgbọ́n ohun tó ń tẹnu mọ́ ni pé èèrà ayé ti jẹ àwọn ojú méjèèjì náà ó níbi tó ń kó pamọ́ sí. Ẹ wò ó, gbùdùgbẹ́fẹ́ já lọ́jọ́ tá à ń wí yìí. Ara àwọn èèyàn bù máṣọ, àwọn èèyàn sì gbàdúrà bí ẹni tí ò ní gbà míì mọ́. Ẹ má jẹ́ àgbàgbé ohun tá à ń ṣiṣẹ́ lé lórí o. Èèyàn abìdí yànyàn, ẹni fẹ́ ṣe bí oláròjinlẹ̀. Àárín àfonífojì òjìji ikú làwa tí ò mọ méjì ti ń ṣọlá. Àdúrà, ìkíyèsára àti ìtọ́ni Ọlọ́run òun la fi ń yọ nínú ewu. Ìṣítí, ìlanilọ́yẹ̀, ìgbaniníyànjú, ìró ara ẹni sókè lórí ohùn àánú podcast ní samologo.com.ng. Ohùn àánú tẹ̀síwájú. Wọ́n gbé mi lọ sí ẹ̀ka ìjọ mi kan tẹ́lẹ̀ láti lọ darí wọn nílùú Àgùdù Ègbè nílùú Èkó.
láìpẹ́ dídé mi obìnrin kan àtàwọn ọmọ rẹ̀ 4 wọ́n darapọ̀ mọ́ wa láti máa bá wa jọ́sìn pọ̀. lẹ́yìn oṣù kan rẹ̀ mo kí obìnrin yìí délé kí n sì fi àkókò náà mọ́kọ rẹ̀ dáadáa. nígbà tí mo débẹ̀ ó ṣàkíyèsí ohun mẹ́ta kan tó sì wù mí láti rí kúlẹ̀kúlẹ̀ rẹ̀. ọ́fíà ní ọkọ obìnrin yìí tó kọ́ o fúláàtì 4 ló sì wà níbẹ̀. wọ́n fi 3 rẹ̀ rẹ́ǹtì àwọn fúnra wọn wọ́n sì ń gbé nínú ọ̀kan tó kù. ṣùgbọ́n ṣòkòtò àtẹ̀wù tí mo bá lọ́rùn ọkọ obìnrin yìí ó ti ṣá ó ti gbó kódà a ò lè fi nulẹ̀ lé wa. ohun kejì ni pé ní ìwòye mi ọkọ obìnrin yìí yóò gbà tó 20 ọdún lọ́wọ́ ìyàwó rẹ̀ bó sì ti dàgbà tó níyàwó ńlé tó sì bí àwọn ọmọ tó rí fìrìngbọ̀n òun fúnra rẹ̀ ló ń fọṣọ ara rẹ̀ ní balùwẹ̀. ohun kẹta tí mo rí ni wípé bí mo ṣe ń kúrò nílé wọn mo gbọ́ tọkọ obìnrin yìí ń sọ fún ìyàwó rẹ̀ pé òun ò jí jáde lọ́la ni o nítorí náà kí ìyàwó tètè fóun lówó tó ń fi wọ mọ́tò látàlẹ́ yìí lọ. tí ìyàwó sì ń fèsì pé òun ò kúkú fún lówó nǹkan ọbẹ̀ tí ó ya ọjà láti bá wọn ra nǹkan ọbẹ̀ wálé. ẹ wò ó láàrin àwọn èèbó àkíyèsí yìí tí mo ní mo rí yìí kò já mọ́ nǹkan kan ṣùgbọ́n láfíríkà pàápàá ńlẹ̀ Yorùbá kàyéfì ńlá ni. lẹ́yìn àbẹ̀wò mi yìí mo fi àdúrà obìnrin yìí mo fi má dùà kẹ́mi mọ́ fàṣírí rẹ̀ hàn díẹ̀. ìmọ́lẹ̀ tàn níbi tó kùnkùn wà. mo wà nílé lọ́sàn ọjọ́ kan lobìnrin yìí dé ó sọ kinní kan fún mi lọ́jọ́ tá à ń wí yìí tí mo fi mọ̀ pé ẹni tí ó ṣe bí ò lárùjinlẹ̀ àti pé ó yẹ kéèyàn máa gbàdúà kó kíyèsára kó sì máa béèrè ìtọ́ni Ọlọ́run kó tó dáwọ́lé ohunkóhun. jẹ́ kúkú kó gbogbo rẹ̀ pọ̀ lọ́nà tí ó fi gbà yí ọ. ọkọ obìnrin yìí ti níyàwó tẹ́lẹ̀ ó sì ti bímọ tẹ́lẹ̀. ṣe ló lọ sílùú wọn o láti lọ ṣọdún ní ìyá obìnrin yìí rí pé máàmì yìí ti rí ṣe nílùú Èkó. ìyá obìnrin yìí àtobìnrin yìí àwọn méjèèjì wọ́n jọ pàdé àpòpọ̀ wọ́n sì wọlé sọ́kùnrin lára. òbí ní pé kí ni wọ́n lò? dígí ni ò mọ dígí gíláàsì àní mírọ̀ tí wọ́n fi ń wojú. wọ́n rí fọ́tò ẹgbẹ́jọdá kan tí ọkùnrin wà nínú rẹ̀ nílùú wọ́n sì gé àwòrán ọkùnrin yìí jáde níbẹ̀ wọ́n sì fi sẹ́yìn mírọ̀ pẹ̀lú àwọn iṣẹ́ òkùnkùn wọn. ẹ wò ó gẹ́gẹ́ bí ohun tóbìnrin yìí ń sọ fún mi níwọ̀n ìgbà tí fọ́tò yìí bá wà lẹ́yìn mírọ̀ ohunkóhun tí wọ́n bá sọ sí fọ́tò yìí lẹ́yìn mírọ̀ yìí òun gan lọkùnrin náà ó ṣe. ó ní lóun bá ní kọ́kọ́ òun kó lọ kó sómi ó lọ́wọ́ kan ní o. ẹ wò ó àfi tí Jésù bá fàánú gbarú èèyàn bẹ́ẹ̀ òun nìkan lọ́nà àbáyọ. bẹ́ẹ̀ ẹni táwọn yìí ń lọ ṣọ́ọ̀ṣì o ṣùgbọ́n ṣọ́ọ̀ṣì tó ń lọ ń kọ́ ẹ̀já fi mọ bẹ́ẹ̀ dọjọ́ mi ọjọ́ rí. ẹ wò ó ẹlòmíì yóò ti dáwọ́ lókòwò kan yóò ti ba débì kan wọn ná bí gbogbo rẹ̀ bá wá polúkúrú mu súnmọ́ lọ́wọ́ ìgbà náà ni ó bùn pásítọ̀ gbọ́. lóòótọ́ ni pé àwọn pásítọ̀ kan ò nínú àṣírí ṣùgbọ́n ìwọ tó fi rú ẹni bẹ́ẹ̀ ṣàdarí rẹ̀ wọ́n ló jẹ̀bi o. olúkúlùkù ènìyàn ló gbọ́dọ̀ ládarí ẹ̀mí torí ayé tá a wà yìí ó ń bẹ níkàáwọ́ Sátánì. ẹ wò ó bẹ́ẹ̀ lómi bá fẹ́ rìnrìn àjò á ti débi tó ń lọ kó tó béèrè ìtọ́ni. àìmọye ẹgbẹ̀lẹ́gbẹ̀ lọ́mọ ọ̀dọ́ ti ṣe lọ́ṣẹ́ nítorí àìbèrè ìtọ́ni àtàkíyèsára. wo ìwọ olùgbọ́rọ̀ mi bó ṣe ń wọlé tó ń jáde nínú ìrìnkèrindò ayé máa rántí pé bọ́ọ̀rìjínà èèyàn ṣe wà bẹ́ẹ̀ ni bàrúùfù pọ̀ lọ jàrá. àwọn ọmọ Ọlọ́run tó nǹkan o àwọn ọmọ Sátánì ló pọ̀ lọ jàrá tí wọ́n sì ń tẹ̀síwájú rìsáàṣì wọn lórí àwọn ọmọ Ọlọ́run. èèyàn àbìdí yànyàn ẹni fẹ́ ṣe bí òlárùjinlẹ̀ àárín àfonífojì òjijì ikú làwa tí ò mọ méjì ti ń ṣọlá. àdúrà ìkíyèsára àti tọ́ni Ọlọ́run òun la fi ń yọ nínú ewu. ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín fún ètò ti ọ̀sẹ̀ yìí. mo gbàdúrà Ọlọ́run ó kó ọ yọ nínú ewu ayé yìí o ẹ̀mí ìkíyèsára ó sì balẹ̀ ọ Ọlọ́run ó sì fi tọ́ni rẹ̀ mú ọ lájá. báyìí ni mo gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àbẹ́ níbèrè ó sì jẹ́ ẹ̀bẹ̀ àdúrà ni pé Pastor Sam Adéọ̀sùn sórí nọ́mbà yìí 0809 66 799 72 tàbí kó o lọ sí samologo.com.ng láti lè rí àwọn ọ̀nà tó lè bá wọn fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀. títí dọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ máa gbé nínú àánú Ọlọ́run.